Hi everyone, welcome to my channel. Edo ni ye ka fefe ni do ni ma level blue ni nko to. Ni na moro ye mo so tin woro adodoji. Wa wide. Pọ̀ mi ko kon to mi to ko confirm de. Ni aso gwede aso jo mi lo dora we. Ó ní pé ìwọ náà pàápàá pé ó padà wá ló wá sí ó wá sọ fún ìyá rẹ̀ pé nǹkan tó ń sọ tẹ́lẹ̀ rí òun pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tuntun wọn àwọn ti jọ parí ẹ̀ o pé kó jọ kó fi adẹ̀mẹ̀ yìí sílẹ̀. Ọ̀tẹ̀lẹ̀ máa fi sílẹ̀. Wọ́n ti sọ fún àwọn ọkọ̀ tí òòṣà yìí ṣe fún òòṣà. Wọ́n ti sọ gbogbo. Ẹran bò náà tepo. Ni mi jiro fi. Bo wide. Bá ń wá mọ tí wọ́n wá sọ̀rọ̀ ẹ̀ á fún wọn lọ́mọ. As only you sudo ya. Ní ẹ wá. Iṣẹ́ ó di ọ̀nà iṣẹ́ ó di láti ṣínà iṣẹ́. Ṣé ẹ wá bá bèèrè lọ́wọ́ pé bí ọmọ àwọn lẹ́sìn tó wá sí ilẹ̀ wa wọ́n ti sọ wípé kéèyàn má máa ṣe òṣìṣà pé ọlọ́run máa bínú séèyàn ẹ wá sọ pé ṣé kí làwọn sọ sílẹ̀. Edo dìde gbẹlọ́tẹ̀ di ṣiṣẹ́ náà lẹ́ẹ̀dé ètò ìdílọ mi ní máa blow fojú mi ní máa ké máa yan pé máa wù ní àsìkò mẹ́tò gbígbó tó yẹn nẹ̀mẹ́ wọn pétẹ́lẹ̀ mi sì kàn dọ̀ dìgbò. To friend to grow mi to me when we tell ma wo da mi fodu wewe da. Ó ní pé láti bí bẹ̀ ìgbà tọ́lọ́run dáyàn èyí tó tún fẹ́ já kò ìṣàlójá. Lero da ìjà po di ìwádìí ọmọ ìjàmàyàn mi ò rero se ìjàre má gan gbro mi. Ó ní ìgbà tó wá bí òrìṣà yẹn pé àwọn ẹni tí ń sin òrìṣà yẹn wọn ò ní pé àwọn ò fẹ́ sìn mọ́ àwọn ò fẹ́ ṣe òrìṣà yẹn mọ́ àwọn continue láti máa ṣe òrìṣà wọn yẹn lọ. Yìí ṣe lójú rẹ̀ ìyá sọ̀rọ̀ àlìwé tó ní. Àwọn ẹni tó fẹ́ tẹ̀lé ìlànà ìgbàgbọ́ kí wọ́n lọ sí ọ̀nà ìgbàgbọ́ wọn. Ẹ̀gbọ́n ṣé òrìṣà ni wọ́n sìn àbí ọlọ́run? Òrìṣà náà sì. Pọ̀ mi yóò ṣe ìjàrọ̀ mi tó ń yúrọ̀ mi máa wúrọ̀. Ó ní pé káwọn tó sin òrìṣà káwọn tó bọ òrìṣà yẹn àwọn tí wọ́n ń pe ọlọ́run náà. Ìyẹn túmọ̀ sí pé wọ́n mọ ọlọ́run. Edo ẹnìyàn sábìtì pé mílíọ̀nù máa wo ti tẹ̀gbẹ̀ nítorí wọ́n dá mi. Ó ní pé àwọn mọ̀ pé àwọn nígbàgbọ́ pé àwọn ọlọ́run ṣì wà òun tí wọ́n ló gbé àwọn báwọn. Ṣé o kí wọ́n máa gbọ́ ọlọ́run ní ọ̀dọ̀ wọn? Edo ìdàmínà yọ máa wọ ogun sí. Máa wo jẹ́ máa wo yín mi. Ó ní ọlọ́run náà. Ọlọ́run kan náà ni. Ọlọ́run ni wọ́n ń pè nílùú yìí. Ọlọ́run ni Allah. God. Ṣé mo mọ̀? I know. Pé àwọn Kristẹni wọ́n máa pè ní God. Àwọn Muslim máa pè ní Allah. Àwọn olóríṣà ni wọ́n ń pè. No problem. Ó ní máa wù kan náà ni. Máa wúrọ̀ problem. Ọlọ́run kan. Lọ́yẹ̀ náà mo yẹ ajẹ́mẹ̀wò gbẹ̀dì. Máa wú ọjà ayọ̀ ìpò ògùn mẹ́. Ó ní pé tó bá fẹ́ lọ pàdé nínú ọlọ́run náà ló dà. Mo mọ̀ jẹ́ pé ìlànà sọ sí nílẹ̀ Yorùbá pè ní ọlọ́run náà. Máa wú ẹ̀mí ọyọ̀ fún. Àwa ẹkùnrin tí a ń pè ní máa. Jésù máa wú. Máa wú. Jésù máa wú. Egun ni wọ́n nígbà. So nílẹ̀ Yorùbá pè ní Olódùmarè àti pè ní Ọlọ́run. So àwọn tó ní bẹ̀rẹ̀ nǹkan bì ṣé òrìṣà kan ṣe ní ìgbà yìí náà máa ń ṣe ní ètò náà ṣé èdè kan ni ṣé fúdù náà máa ń pè é. Edo fòdù dé mi tòbí ló tó kú mi lọ kú ẹ̀gbọ́n káká kíkọ ni. Ó lọ́yẹ̀ ní. Lẹ́yìn kankan náà. Káká yìí torí mi yọ ajá tádó. Ó ní títí fi lọ Àjà sátó ibi tí a kó. Tádó. Ibi tí a ti kó yẹn òun náà ń sìn títí fi lọ sọ̀rọ̀. Ẹ wá jẹ́ kí wọ́n gba àwọn ìlú ọ̀rọ̀ àwọn tó bá lo ojú tí ò dábọ̀ fún òrìṣà.
wọ́n bá wọn nímọ̀. Yan edo menina conseil mais menina kon mais no kon mais no ze kun de fogodo no kon fogodo le ni mo no menina fogodo kon te mi jana yi. Mon de friend ti de mi asute mi o bi omro ni yasu ngano de mi fodun ti etero fodun ton kon o yasu ngano weji to fodun na mi po no problem ma mi ayi boye. Wọ́n ní ìmọ̀ràn tó ń fẹ́ gbà wọn ni pé kí wọ́n bá gbé báwọn ti ṣe wà táwọn ti ń ṣe òòṣà pẹ̀lú inú kan táwọn náà pàápàá bá wà pẹ̀lú inú kan pé Wọ́n dùn pẹ̀lú. Kí àwọn èèyàn méjì wọn tó mọ̀ ẹ̀dọ̀ mi nìkan tó mẹ̀mí tán lẹ́kọ̀ọ́ tó pèdé mi ní ẹlẹ́kọ̀ọ́. Mi le fi le ga de. Nìkan tó Ah. Tán lọ yí. Ya zera. Oh, mi lo ga. Mi fo. De mi me po fon di. Mi fo ko jijo po. Jijo wan so no po epo. Do agbegbe loji. Do me fun afon tan fi fon di. Mo zi agbon to mo yi. Na yi gbogbo po jijo po. Me so do moto na yi gbogbo po jijo po. Me do keke na yi gbogbo po jijo po. Me gbon ga na yi me gbon tojiro na gbogbo po jijo po. Ne ma wa de pe mi ton. Ne ma wa de pe ton. Bo mi amo po lo po jijo po. Mo so mo fo sin godo. Tagbe me po ton gbon agbegbe loji bi. Ndo mo do bayi we. ṣe ìṣàtọ́wà mẹ́rin. Ṣàtàn àwọ̀ bẹ̀. Loko. Ìgbà tá a ṣetán pẹ̀lú ìbéèrè tàbí àwọn mọ̀mọ́ wa wọ́n wá mú wa wá sí ìdí igi ìrókò tí ó jẹ́ igi ńlá igi òrìṣà tó wà ní agboolé náà òun náà mú wa wá síbẹ̀ yẹn. A fẹ́ bi yín ní ìbéèrè ibi tá a wà yìí fide mi te ere fitẹ. Ibi tí a wà yìí ni wọ́n ń pè ní rasukọ́mẹ̀ ìdí igi ìrókò. Kí ló wá báwo ló ṣe jẹ́ òòṣà tó dárúkọ lẹ́ẹ̀kan yẹn ṣé ó ní àjọṣepọ̀ pẹ̀lú nǹkan tó wá fún ọ. Edo fodun de mi yọ da yọ edo máa kodo. Ó ní pé ọmọ òrìṣà náà ni eléyìí báyìí náà tún jẹ́. Látara òrìṣà náà ni. Látara òrìṣà náà ni òun náà jẹ́. Ṣé báwo lẹ ṣe máa ń ṣe nídìí ìgbìmọ̀? Báwo ni wọ́n ṣe máa ń ṣe? Edo nàmínà sẹ́n wọ̀tọ̀. Ó ní pé wọ́n máa ń gbàdúrà fún òun. Ndị Igbo Buddha ụlọ kọmuniti anyị anị avi ata ahụwe n'ifi amivẹ bíà uye ní òdo náà. Ó ní nǹkan tí wọ́n sọ pé òrìṣà tí wọ́n máa ń bọ àwọn òrìṣà yẹn èyí tí wọ́n sọ tẹ́lẹ̀ pé epo ọtí orógbó atare èyí tí wọ́n fi máa ń bọ òrìṣà yẹn òun náà fi máa ń bọ eléyìí báyìí náà. Ok, nǹkan tó fi ń bọ ẹ̀yẹn ni kí náà forúkọ òrìṣà igi eléyìí. Ìrókò. Igi ìrókò. Igi ìrókò òun ni orúkọ òòṣà ni òun náà pàpà. Ok, òòṣà ni òun náà pàpà. Ṣé òun náà ṣé ó ní ilé tán gbé sílé àbí ibi igi nìkan ni. Òun náà ní òun ló wà bí. Wọ́n ní pé òun náà pàpà òun ni wọ́n ní pé kì í ṣe igi nìkan òun náà ní òòṣà tiẹ̀. Ìyá ẹ̀. Wọ́n ní pé ìyá ẹ̀ ni tí wọ́n bá fẹ́ bọ́ wọ́n ní pé ilé ibi tí wọ́n máa ń bọ àwọn òòṣà yẹn nìyẹn. Ok, so kí ni ẹ fẹ́ sọ fún wa nípa igi yìí. Edo tẹ̀mí jádọ̀ náà mi tó àti èrè. Ó ní pé ọ̀rọ̀ kan ò tún síbẹ̀ pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n tòun ó ti sọ gbogbo ọ̀rọ̀. Ok.